dédé àsìkò yìí ẹ̀yin ará lé ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò àjọrò ní ìkànnì Àwarawa TV. Ẹ ti mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wà pàwọ́ la máa ń ti ojúlé dójúlé láti mọ ibi tí ọbẹ̀ ti gbédùn kí etí ẹ̀yin aráàlú kó má bàa dì sí nǹkan tó ń lọ náà ni. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi. Àsìkò tá a wà yìí gbogbo wa náà la mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú wà lóde tí ó sì jẹ́ pé àwa aráàlú a nílò láti mọ nǹkan tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú gbogbo. Ní ti sáà yìí èèkàn olóṣèlú àgbà òjè olóṣèlú tí wọ́n sì tún jẹ́ ẹni tí ọ̀rọ̀ dáńtọ́ lẹ́nu wọn dáadáa tí a bá ní kí á sọ̀rọ̀ nípa àwọn igun ti ẹni tí ń ṣe olùdíje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP àwọn gangan wọ́n jẹ́ ọ̀kan gbòógì lára igun náà eléyìí tí mi ò ní bo lójú púpọ̀ fúnra wọn náà ni wọ́n ṣe àfihàn pé èmi rèé o ipò tí mo dìmú rèé o ìdí tí mo sì fi gba ipò náà rèé yálà nítorí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni àbí nítorí tara tèmi ẹ jẹ́ kí n máa kí ẹni tí wọ́n gbà wá lálejò káàbọ̀ sórí ètò àjọrò ní ìkànnì Àwarawa TV ẹ kú dédé àsìkò ìsà. ẹ kú olóòtú ẹ lè kó ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá ẹ kú ọdún ẹ kú ìyèdùn aṣọpọ̀ ọdún láyé àjẹgbọ́ ọdún àjẹgbọ́ lọ àjẹtàlélẹ́gbẹ̀dẹ ìgbàkọ ní àṣẹ ètò Ìdùmarè. àmì àṣẹ. Ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé tó ń wò wá. Orúkọ mi ni Alhaji Nkahe Majekodomi Aborode. Èmi ni Deputy Director General fún Atiku Presidential Campaign Council Ọ̀yọ́ State. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́. Inú mi dùn wí pé orírun ibi tí ohun gbogbo tí ó jẹ́ awuyewuye tó ti ń ṣúyọ náà ní àwáyé. Ní àwọn ohun àmúyẹ tí Atiku Abubakar ní tí ẹ fi wò pé òun ló yẹ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wò pé àwọn nípò ààrẹ ìtọ́sí. Ẹ ṣe olóòtú Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ìrísí ayé bàbá ọgbọ́n ni àròjinlẹ̀ bàbá àmọ́ bọ́bá ń dé bá nímọ̀ tí ò rísí ayé kò tí ì rí nǹkan kan tó bá rí erin asọpẹ́ ṣe ni experience is best teacher. Ẹni tó bá mojú ogun ní pópó ní dàbí nírè àwa náà mọ̀ yìí pé Atiku ó jẹ́ nìkan tó ti ṣe gbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rí ó mọ nípa gbogbo wàhálà tí Nàìjíríà àti ìpèníjà tí Nàìjíríà tó kojú báyìí kì í ṣe ẹni tí ọmọ ọ̀kọ́ṣẹ́ tí ó ṣe bẹ̀rẹ̀ sí kọ́ iṣẹ́ òṣèlú ó ti ṣe é rí ó ti wà lẹ́nu ẹ ti pẹ́ tábàdẹ̀ sọ gbòkè ṣó ṣe é rí Atiku ló mọ̀ pé ó ṣe mí rí ó mọ ibi tí Nàìjíríà ìwà nǹkan tó lè ṣe fún Nàìjíríà tí ara ó fi tó ara àti ẹrú àtọmọ lórílẹ̀ Nàìjíríà ju wàhálà tí a kò kọjú lọ òun láfa tá a wò pé táwa lè gbé kalẹ̀ tá a tún ní mọ̀múlòmù mọ́ làwa wò pé òkè ẹ jẹ́ ká pe Atiku Abubakar Saraki Adamawa láti wá torí tí ò sọ ṣe torí pé òun ọ̀kẹ́ tí ò rìchárdi tọmọ aráyé kan ò lè tú kájẹ́ káwọn tí tó ń fọwọ́ sáré kọ́ máa fọ́ sáré kí ọ̀fà fún gbogbo àwọn èèyàn yòókù kọ́ máa kọ̀dé wọn sókè gugi á rí nǹkan tó ṣe pálábá nígbà tí pálábá wọn bá ségi ọ̀kẹ́rẹ́ tó di táyì lọ̀rọ̀ gbogbo wọn àjàwò bàbá wọn tó di lọ́jọ́ kìíní àná kí ló ṣe igi ló fi gbọ́dọ̀ gùn. Gẹ́gẹ́ bí igbákejì ààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kí làwọn àṣeyọrí tí wọ́n ti ṣe tá a lè rí tọ́ka sí. Atiku Saraki Adamawa tó ṣe igbákejì ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ní abẹ́ bàbá wa Ọbásanjọ́ wọ́n ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà nítorí pé ńgbà tí wọ́n wà ń bẹ̀ bàbá Ọbásanjọ́ sọ pé òun á bójútó ọ̀rọ̀ òṣèlú ti Nàìjíríà ó wá gbé ọ̀rọ̀ ẹkọ́nọ́mì ètò ọrọ̀ ajé Nàìjíríà lé Atiku lọ́wọ́ Atiku ni ó wà ń bẹ̀ tó yẹ pé gbogbo àwọn èèyàn tí ọlọ́pọlọ pípé ẹ̀dá ló kó wọn jọ pé kí lá lè ṣe tá a fi ràn orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ torí pé Nàìjíríà ìlú kan pàpà tó ṣe pàtàkì ní gbogbo orílẹ̀ àgbáyé ni pẹ̀lú nǹkan tí Ọlọ́run jogún fún wa ó yẹ ká máa jẹ́ aṣíwájú nìkan yẹ ká máa jẹ́ èrò ẹ̀yìn nígbà tá Atiku wà ń bẹ̀ òun ló ṣe é tí a fi ní ọ̀rọ̀ telecommunication gbà yẹn ọ̀rọ̀ gàásìmílétí tá à ń lò tí gbogbo ẹ̀ tí àtẹrú àtọmọ àtijọyè àtọba àti àtọmọ ọ̀dọ̀ even gan ọmọ tí ò tí jọ ọmọ ogún ọdún lọ ń lo ẹ̀rọ gàásìmílétí Atiku lọ́lọ́run ló ń gbà yẹn tó gbé wá sí Nàìjíríà èyàn kéré ní nǹkan tó ṣe Atiku lọ́lọ́run ló gbé àwọn tó rí wọn pé lọ́rọ̀ ọ̀rọ̀ ètò iṣẹ́ ọ̀gbìn tá a gbé kalẹ̀ ńgbà yẹn tó jẹ́ pé àní máa gbé ọkàn wa lórí ọ̀rọ̀ epo mọ́ Atiku lọ́lọ́run gbé ètò yẹn sílé lọ́wọ́ Atiku náà lọ́lọ́run gbé wá tó fi gbé ògùn oúnjẹ ọ̀wọ́ àlà
tí gbogbo ayé mọ̀ pé ọlọ́pọlọ pípẹ́ ẹ̀dá ní gbogbo àgbáyé yìí tàbá World Bank báńkì àgbáyé tí ètò ọrọ̀ ajé àgbáyé tí ògbóǹjọ wa rẹ̀ ń ṣe aṣíwájú fún Àtíkù ló gbé wá ń gbà yẹn òun ló gbé sórídò wá òun ló gbé El-Rufai wá tó yẹ pé gbogbo àwọn iṣẹ́ ìtìjọba tó gbé rẹ̀ fún àwọn aládàáni tó yẹ pé kọ́ máa bá a mánéjẹ ẹ mọ̀ pé ọgọ́ta owó aráàlú ó pè ní ti ọ̀rọ̀ àwọn Nàìjíríà so Àtíkù ló ṣe yẹn tábà wọ̀rọ̀ BFN nígbà yẹn òun ló bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ railway system tí Buhari wá ń parí lọ́wọ́ yìí Àtíkù ló initiate idea yẹn pé kì í ká dá railway system múlẹ̀ Àtíkù ló ṣe ń gbà yẹn tábà wọ̀rọ̀ ICPC EFCC idea ọpọlọ Àtíkù náà ló gbé kalẹ̀ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń jalè yìí ó yẹ kí káyì wà fún yín náà òun ló dá ìyẹn lẹ̀ tábà ń bẹ̀ sí sọ nǹkan tí Àtíkù ṣe ń gbà yẹn ilẹ̀ àní kò mí báyìí tí lè máa fi ṣe. ṣé pé àwọn àṣeyọrí wọ̀nyí àfisọ̀rí Àtíkù gbà. jẹ́ ìbáṣepọ̀ wà láàrin Alhaji Àtíkù Abubakar àti olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. ṣe pé kò sí ó wà láàrin wọn ṣùgbọ́n kò sí ẹni tí mò ń dà lọ́hùn ààrẹ ṣin àtàní rẹ́ṣin ẹ̀sìn kan náà lọ́jọ́ ń wá. so kò possible so nígbà tí ẹnìkan bá ṣe tó ṣe sáà kínní tó ṣe sáà kejì tó wá ṣe sáà kẹta tó dẹ̀ níbi wọ́n jíjọ ní àdéhùn ibi tó yẹ kó kò sẹ́ni tá a fọ orúkọ tí ò ní bára ọmọ jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ní ṣùgbọ́n Ọlọ́run kó sí gbogbo àwọn méjèèjì inú Àtíkù jẹ́ èèyàn tí ó bẹ̀rù Ọlọ́run Àtíkù jẹ́ nǹkan tó máa ń dó fún ìgbà tiẹ̀ Ọlọ́run dẹ̀ kó sí inú pé ìgbà láàánú o ìgbà ló gbà kan ò lé láyé gbó ṣùgbọ́n ìgbà ló nígbà ń lò jẹ́ ń lò gba tèmi ni dó fúngbà tí Ọlọ́run kọ fún ẹ ìgbà Àtíkù ló ṣe ìdí báyìí torí pé Ọlọ́run rán níṣẹ́ ni ọ̀rọ̀ ẹ dàbí obìnrin tí ọmọ ń bẹ lára tó lóun ò ní bímọ ni àfi tọ́mọ bá jáde lára ẹ̀ yóò yọ ọ lẹ́nu. Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ẹgbẹ̀rún ìmọ̀ràn kò tí ì tó Tinubu ni ó ṣe. ẹgbẹ̀rún ìmọ̀ràn kò tó Tinubu ni ó ṣe. tó bá jọ ọ̀gá mi tó pé Àtíkù Abubakar kọ́ ló ní gbogbo àṣẹ fáínà àṣẹ lọ́wọ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló ṣe gbà yẹn. tó bá dẹ̀ lọ bọ́ ọ̀gá ìpòkè ọ̀gá wọ́n ní eégún ará ọ̀nù kẹ̀kẹ́ atọ́kùnrin yìí bẹ̀ atọ́kùnrin máa sọ pé bàbá máa wọlé ilẹ̀ yọ nígbà tó bá dẹ̀ sọ fún títí tí ò bá gbọ́ díẹ̀ náà ní Tàlàbà nù ìbejì lóòótọ́ wọ́n jọ ń ṣàṣepọ̀ ni ṣùgbọ́n àwọn àìdíà tẹ́ bá wo títí NEPA iná ọba tó ń ṣẹ́kù tó ń ṣẹ́jì ó ní àwọn àìdíà kan tí Àtíkù gbé kalẹ̀ fún bàbá Ọbásanjọ́ tó wọ́n múṣẹ́ tó Àtíkù sọ fún bàbá Ọbásanjọ́ pé iná ọba yìí bí Nàìjíríà ṣe tóbi tó yìí àkànlè ní lójú kan ẹ jẹ́ kí east zone tí Nàìjíríà wà kó dá iná ọba tiẹ̀ sílẹ̀ kó dẹ̀ máa lò ó láì ní kó sójú kan ojú kan tá a kó sí yìí ó ti pọ̀ jù omi pọ̀ jọ̀kà lọ àwọn ọ̀kájú lò ó sọ fún bàbá Ọbásanjọ́ bẹ́ẹ̀ wọ́n gbọ́ tó ìyẹn mo sọ pé ẹgbẹ̀rún ìmọ̀ràn kò tí ì tó Tinubu ṣe àìmọye nǹkan tí Àtíkù ṣe nígbà tó wà ń bẹ̀ tó gbé ọrọ̀ ajé Nàìjíríà lọ́wọ́ ń gbà yẹn ṣùgbọ́n nígbà tó yẹ pé òun kọ́ ló ní àṣẹ pátápátá lọ́wọ́. gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ pé Alhaji Àtíkù wà lára àwọn tó ra iléeṣẹ́ NEPA kódà àwọn tún wà lára àwọn tí ó jẹ́ ọ̀kan gbòógì tó ń kó jẹnẹrétọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. ṣe rí ọ̀rọ̀ wa ní Nàìjíríà wọ́n ní ẹni tí ọba bá ní lórí ń jẹ́ kò ní gbé bó lórí ń ṣe gbé kò sí àrídájú ní nǹkan táwọn èèyàn ń sọ àhesọ ọ̀rọ̀ ló pọ̀ jù ní òṣèlú tẹ́lẹ̀ mọ̀ pé òṣèlú tá à ń ṣe yìí náà ọmọ ìyá Haúsá ni inú ìyá kan náà wọn kú fi náà hàn ra wọn máa búra wọn náà ni gbogbo àwọn tá a bá ń wo èèyàn tí wọ́n wà díẹ̀ finifini nínú olóṣèlú Nàìjíríà láyé bàbá Ọbásanjọ́ Àtíkù is number 1 nígbà tó dẹ̀ rí wọn rí kankan nínú ìgbẹ́ EFCC ICPC ọpọlọ rẹ̀ ló gbé dàgbà nígbà tí bàbá Ọbásanjọ́ kọ lo EFCC Àtíkù ló fi bájà wọ́n dẹ̀ wá nǹkan títí dọ́là ọ̀sẹ̀ wọn ò rí nǹkan kan against Àtíkù wọ́n kàn fẹ́ gẹ́gẹ́ bí káwọn èèyàn fẹ́ báyìí lórúkọ jẹ́ nǹkan tí ò ń ṣe tèèyàn kẹ́ máa fi lọ̀yàn bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n bàbá dá tábà tún dá Ọlọ́run á tún dá kò sẹ́ni kankan bá tó lè rí pàtó wọ́n sọ pé Àtíkù ṣe láti kó wa jẹ ni o ìwà àbàjẹ́ ni o a lè fi wé àwọn kan tó jẹ́ ajẹ́lẹ̀ àwọn tó jẹ́ pé àìfà ìfúnni lẹ́dí ẹ̀sìn àfigbó odidi ẹran lọ́wọ́ ẹni so Àtíkù kò sí nǹkan kan tí wọ́n rí against ẹ̀ nígbà tó wà lórí àlééfà gẹ́gẹ́ bí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. lórí ọ̀rọ̀ àwọn gómìnà G5 oríṣiríṣi awuyewuye ló ti ń ṣẹlẹ̀ kódà wọ́n ní nǹkan tí àwọn gómìnà yìí jà fún ọ̀rọ̀ tí ó kan gbogbogbò ni
kí ló dé tí ẹgbẹ́ òṣèlú PDP ò ṣe tètè wá gbòdẹ́kun ọ̀rọ̀ yìí kó tó di pé ó di nǹkan tó fẹ̀ tó búrẹ́kẹ́ tó báyìí. àwọn G5 a mọ̀ pé ìjà tó ń jà fún wọ́n ń jà fún ẹ̀tọ́ gbogbo àfọjọ́ iwájú ni ṣùgbọ́n tí èèyàn bá ti wo sàásìn nǹkan lọ títí ó yẹ kí ibi tó bá yẹ kéèyàn jáwọ́ kéèyàn má yà bá tẹ́ wọ́n ní orò fẹlẹ̀fì kọ́ má bàa tẹ́ nígbàlẹ̀ níbi tọ́rọ̀ dé nìyẹn á dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ ní gómìnà tí wàá kó mọ̀ ní láàrin wọn ṣebí Ìgbò ní gbogbo wọn Ọ̀yọ́ ni gómìnà ti wà wọ́n ní Ọ̀yọ́ dọ̀bálẹ̀ ìfún ẹ̀ lóṣò ìjà ń lọ Ajise bí Ọ̀yọ́ lọ kí gómìnà Seyi Makinde ṣe láàrin wọn wọ́n ní Ajise bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ kì í kọpí èyí wọ́n máa ń kọpí Ọ̀yọ́ ni nítorí náà ó yẹ kí gómìnà ti wá fọgbọ́n ṣe ni nítorí pé agbéni má fọhùn lọ́yọ́ ká àmọ́ tẹni tí ń ṣe ó fi ka ìsinú dọ̀bálẹ̀ gbogbo bẹ́ẹ̀ tí kẹ́tàgbé ní Ọ̀yọ́ ṣe wà nú ẹ̀ Ọ̀yọ́ ni gómìnà tó yẹ kó fọ̀yọ́ hàn wọ́n láàrin wọn because ìjímèrè tún lè ṣe kó o tó túta ṣe tó pé títa bá lé ní pẹ́rẹ́ inú ló là sábọ̀ báwo ni yóò ṣe fi tinú ilé ẹ̀ lẹ̀ tí ó máa wá lọ roko sí ìta orin kí làdá fún gbẹ̀dọ̀ àfẹ̀yàwó àwò a lè ṣiṣẹ́ fún gbogbo gómìnà fọgbọ́n ṣe kí ní ìfẹsẹ̀yìndélé o torí pé tó bá wò ṣùṣùṣù tó lọ fàṣẹyà mẹ́gun rárá ẹni tó bá wò ṣùṣùṣù tó fàṣẹyà mẹ́gun rárá ètùtù àgbà ní fídíò ìwọ́de tá a ṣe níjọ́ ìjẹta ìwọ́de àlàáfíà òmìnira fún Àtíkù tí ọmọ Ọ̀yọ́ ṣe bá rí omilẹgbẹ èèyàn ṣé tí apá bá kú dan ṣé kò ní tó há ni ṣé gómìnà ò rí pé ọgbọ̀n so nítorí náà ọgbọ́n la ní kí gómìnà fi ṣe ó yẹ kí gómìnà ríra ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá tó lọ síbi téèyàn méjì jà ìkíní rojọ́ fọ́gà èkejì rojọ́ fọ́gà kàrà kí ọ̀gá dẹ́bi kẹ́nìkan kó dẹ́bi fóbi àdífẹ́ nìkan ó ní tiẹ̀ tọ́ ibi tó yẹ kí gómìnà dúró sí nìyẹn. ṣé pé ní nǹkan tí wọ́n ń jà fún ẹ̀tọ́ gbogbo wa ọjọ́ iwájú ni ṣùgbọ́n Àtíkù náà mọ̀ ìpé tó ń bá di ààrẹ orílẹ̀-èdè gẹ́gẹ́ bí àdéhùn torí pé òfin ló fàáyù síbẹ̀ òfin náà ló ìlànà ní PDP ní ìlànà tó fi ń ṣe ètò àkàrẹ̀ tó kó mọ lágbára òfin ló fàáyù síbẹ̀ òfin náà ló lè yọ tó bá jẹ́ ká follow due process yọkàn nìkan kan dìde jọkàn pé náà mi fẹ́ máa lọ lé bàbá ẹ̀ kò ṣeé ṣe bẹ́ẹ̀ yóò lẹ́yìn. báyìí ǹjẹ́ ìsọ̀rọ̀pọ̀ ti ń lọ lọ́wọ́ láti yanjú dúkù yìí àti àwọ̀ tí òfin ní ṣàkóbá fún ètò ìdìbò tó ń bọ̀ lóṣù tó ń bọ̀. omi pọ̀ jọ kà lọ. wọ́n ní ẹni tó ń gbọ́n ẹni tó gbọ́n àwọn tó gbọ́ ní òmùra wọn tó bá dẹ̀ sọ fún òmùgọ̀ yọ sọ dìjà ni. ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ńlẹ̀ àtijọ́ kan mọ̀ yìí pé àwọn ará Ọ̀yọ́ wọ́n fẹ́ràn Àtíkù tó pé ọmọ Yorùbá ni Àtíkù ó lè jẹ́ Haúsá ṣùgbọ́n ó ti fẹ́ ọmọ wa nílẹ̀ Yorùbá àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó kọ́ fi ṣe àkọ́bí lọ́bọ ọmọ Yorùbá ló bí fún ìyẹn Títí Àtíkù ọmọ Ọ̀ṣun state tó kò sí bá a ṣe porí ajá tàbí porí ìkòkò tá a fi ṣe a rí Àtíkù gẹ́gẹ́ bí ọmọ wa nílẹ̀ Yorùbá ni ìyẹn náà àwọn yẹn fi jáde ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níjọ́ lọ́rú la fi jáde tó bẹ́ẹ̀ a fìfẹ́ hàn sí pé ìfẹ́ tóun náà ní fún ìpínlẹ̀ Ọ̀yọ́ kò wà in vain tó la fi jáde la fi ìfẹ́ hàn fún tó nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ wọ́n ní bí ọ̀la ó ṣe rí ọ̀la ò ní rí bẹ́ẹ̀ ní oúnjẹ kí baba ọlọ́run máa dífẹ́ ọ̀rọ̀ ọ̀run tó torí nǹkan tí ó ṣẹlẹ̀ ní 25th of February nínú ọdún táwa yìí la fi hàn yíyàn bá gómìnà sọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ẹgbẹ̀rún mọ̀ràn kò tó tinú mi ni ó ṣe ó ń bẹ lọ́wọ́ gómìnà iṣu ń bẹ lọ́wọ́ ẹ̀ ọ̀bẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ tí a bá sọ wípé wẹ̀ gómìnà eégún ara ọ̀run kẹ̀kẹ́ atọ́kùnrin yìí bẹ̀ o bàbá ilẹ̀ ń yọ o fọgbọ́n ṣe o máa wò ṣùṣùṣù wọ́n fi eré ìbejì jáná ẹni tó bá wò ṣùṣùṣù tó fi eré ìbejì jáná òrìṣà méjì ó fojú ẹ̀rí màbò ó kù sọ́wọ́ gómìnà ewúrẹ́ ọ̀sọ̀ pé wọ́n ṣọmọ ìyá àgùntàn gómìnà ló sọ pé yẹ wọn òwò yìí so bó ṣe yẹ kó rí nìyẹn àtúntọ́pọ̀ Ọ̀yọ́ ni ẹ̀ fọyọ́ hàn wọ́n Ọ̀yọ́ kì í ṣe bí ẹnì kọ̀ọ̀kan inú ló kó ẹyẹ gbé fi hàn wọ́n pòkè fi ẹsẹ̀ ìdélé ṣébi tá à ń lọ ní Ọ̀yọ́ máa ń yọ ìyẹn lẹ̀ nígbà tó bá dé àsìkò ní o fún àǹfààní ààrẹ fún àǹfààní Ọ̀yọ́ tó Ọ̀yọ́ kó fọyọ́ hàn wọ́n nìyẹn ọ̀rọ̀ ń lọ lábẹ́lẹ̀ ṣùgbọ́n kù sọ́wọ́ gómìnà kò sí gàtà lè ṣe sí tí ẹni tá a kéwì fún ojú ẹni náà ẹ̀kọ́ máa wò nígbà tá a fẹ́ kéwì fún yàn tí ò kojú tó kẹ́yìn sí yàn ó lóun ò ní interest nìyẹn. àmọ̀ràn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbọ́ wa.
tá a fẹ́ sọ fún àwọn ọmọ orílẹ̀ rẹ̀ pé kí wọ́n tú yáyá kán tú yáyà kán wo ibi tí Nàìjíríà wà lénìí tá a bá fẹ́ jọba àlú a máa ń lé ní àwọ̀ adìẹ kó ṣe lájẹ́ lára eléyìí tá a gbé lọ́wọ́ yìí kò lájẹ́ lára ìkan tó ṣe 1983 lórí peter rẹ̀ ní 2015 tó bá wa débi tá a dé yìí tó yẹ pé àwọn ọmọ Nàìjíríà òrò ń jẹjẹ eku òké bí eku ẹyẹ òké bí ẹyẹ ṣùgbọ́n Àtíkù ó ní ajé lára ọ̀kẹ́ tó rìṣàdì tó máa ráyè kò lè tú ní Ọlọ́run ó ràn wá láti wá jíṣẹ́ fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà yóò bá ní èbùrà ká fi ojú kègbodò ẹ̀yìn fọ́ ká fojú kèrò ọmọ ẹdìẹ tó ní rogbo ìtumọ̀ ní pé tá a bá fẹ́ jẹ èbùṣu iṣu tuntun inú èbùṣu ni ó ti jáde wá àbí bẹ́ẹ̀ kọ́ elóòtú tá a bá ń wọ òròmọ ẹdìẹ titun inú òbu ẹyin ni ó ti jáde wá Àtíkù jáde láti ara ìpayín kékeré àléèbá àléèmú ọmọ Nàìjíríà láti wá tó orí tí ò ṣànṣe ni tó bá di 25th of February Ọlọ́run ó yàn fún wa nítorí pé nǹkan méjì lèèyàn kì í fi dáṣẹ́ lù èkíní a kì í fi ẹyẹ ọ̀gà dáṣẹ́ lù èkejì a kì í fi ẹyẹ àṣá dáṣẹ́ lù tá a bá fi ẹyẹ àṣá dáṣẹ́ lù bá àṣá bá bímọ tóun náà ní ọ̀pọ̀ ọmọ ẹ̀jẹ̀ tá a bá fi ẹyẹ ọ̀gà dáṣẹ́ lù ọ̀gà kọ́lé ọ̀gà fẹnu ara ẹ̀ túkàtà tí kò rí bẹ́ẹ̀ ó ní ajé lára ajé ni gbogbo ààrẹ wọ́n dẹ̀ ní ajé ògúngún níṣọ̀ ẹgbẹ̀ta obìnrin òṣì ló ń jẹ́ ta ní mọ̀ rí ajé ní ń jẹ́ mo bọ́ ọtán tó Àtíkù ń kó ajé bọ̀ wá fún Nàìjíríà ni kí ara lè tu ẹrú kó lè tu ọmọ á lè ju wá ṣe nígbà tí a bá dìbò Àtíkù tó a bá wọlé tán. àmì àṣẹ ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé tó ń wò wá. orúkọ mi ni Alhaji Makinde májàkódùmí Aborode èmi ni deputy campaign fún Àtíkù presidential campaign council ní ìpínlẹ̀ Ọ̀yọ́. pẹ́ tẹ́ ẹ gbà wá lálejò a máa rí yín bá o ẹ̀yin aráalé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe gbọ́ ọ̀rọ̀ rẹ̀ o a tún ti débi tí ọ̀bẹ ti ń sọ̀ tá a sì tún ti mú wá sétí gbọ̀yìn lórí ohun tó lọ ní ìgbọnú òṣèlú láwùjọ òṣèlú ẹ ṣé púpọ̀ tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àwarawa TV ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa kẹ́ bá wa share fídíò yìí kí ẹ dẹ̀ like ẹ Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi ó tún dìgbà míì ọjọ́ rẹ̀.